Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Nínú nọ́mbà tẹ́tí lọ sórí TikTok ló ń ṣe kátikàti mo dẹ̀ ti ń ṣàyìn o mo ti ń ṣàyìn pé bàbá yẹn dẹ̀ try you ó dẹ̀ ṣe dáadáa lọ́tẹ̀ yìí ó dẹ̀ ṣe dáadáa lọ́tẹ̀ yìí àṣé ẹ̀ sì ṣáà ń wá pé kó ṣubú ẹ̀ sì wá ṣáà lọ sí TikTok ẹ̀ ṣáà fẹ́ sọ̀rọ̀ ṣáá. Kí ló wá kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Muideen àti ẹ̀ kò kàn yín náà kò kàn yín. Mo tún ń retí ànádá kínní màá forúkọ yín title mi ti fẹ́ forúkọ yín title mo ń retí ànádá ọ̀rọ̀ yín again kẹ́ tó wá sọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ̀ expect mi màá forúkọ yín title ṣé gbọ́ tẹ́ bá tún ti rí pé ẹ sọ ọ̀rọ̀ ẹ̀ again màá forúkọ yín title mo sì bò yín láṣìírí ni mi ṣe forúkọ yín title mi fẹ́ comment tí mò ń bá mo sì forúkọ yín title àti pé mi fẹ́ bá yín jà wàhálà mo dẹ̀ like yín ẹ ní believe mo like yín mo gba ti yín Ọlọ́run ńjọ́ tèmi àti yín bá ríra gan máa kíra wa àyà fọ́tò yóò máa tún yà yín lẹ́nu ṣọmọ tó máa ń bú mi ní Ọlọ́run ló mọ tí mo ṣe fún yóò máa bú mi lórí mídíà ni gbogbo wọn kì í bú mi òun lẹ́nu rẹ̀ gbọ́rọ̀ yóò mọ bú mi ni ẹ̀yin náà ṣe normal kí n mọ bú yín mọ́ ẹ ṣe normal kí wọ́n bú yín mọ́ òun ló mọ ń bú mi gbogbo wọn ń bú mi òun ló sì mọ ń tẹ̀ ẹ́ sí lójú yóò mọ tẹ̀ ẹ́ sí lójú ni ṣe pé mi ò fi ìtajú orúkọ yín mo mọ̀ mọ̀ ni o ẹ ṣe normal o tí má rí pé ẹ ṣe normal ẹ má dá sí mọ́ ó ti tó because tẹ bá ń dá sí jù wọ́n máa ní pé ń ṣe lára ẹ ní because tí bá bá wá sọ́dọ̀ yín ó dẹ̀ mú yín bí ẹ̀gbọ́n ó dẹ̀ sọ̀rọ̀ dáadáa so kí lẹ tún fẹ́ kí ni nǹkan tẹ fẹ́ mi ò understand ẹ̀ ìṣubú èèyàn kan làwọn kan fẹ́ rọ̀gbà yí ká pé kó ṣubú èmi mọ̀ bẹ́ẹ̀ mi mọ̀ rísìn táwọn èèyàn rí bẹ́ẹ̀ yẹn kò dá ká máa rọ̀gbà yí ká pé kéèyàn kan ṣubú ó dá pé téèyàn kan bá fẹ́ ṣubú ká máa rọ̀gbà yí ká pé ẹ má jẹ́ ó ṣubú o ẹ má jẹ́ ó ṣubú o ẹ má jẹ́ ó ṣubú ló yẹ ká máa ṣe kí ṣe pé ká rọ̀gbà yí ẹni yẹn ká pé kó lè ṣubú Yorùbá yoyoyo bí iná iṣẹ́ Yorùbá nìkan gbogbo bí ló wà ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ sọmọ làkejì wa ẹ jẹ́ ká gbárapọ̀ láti máa gbéyàn dìde ẹ má jẹ́ ká máa parapọ̀ láti ní ká máa gbéyàn ṣubú kí ni ìṣubú èèyàn fẹ́ dà fún wa kò sí nǹkan tí ìṣubú èèyàn tó fẹ́ yẹ kí n tó fẹ́ dà fún wa so ẹ ti bá ṣe dáadáa tẹ́lẹ̀ mi ò ká sẹ́nìtìn ní pé ẹ lọ sí ẹ lọ síbẹ̀ mi ò ká kún pé ẹ lọ bẹ̀ àtọ́ mi ò ká kún rárá pé ẹ lọ bẹ̀ pé ẹ fẹ́ dá sọ̀rọ̀ yẹn mi ò ká kún bẹ̀sẹ̀ wo wá ní ti pé lẹ́yìn tẹ́ wá lọ tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ tún wá ń bọ́ sórí TikTok máa sọ nǹkan míì lórí TikTok kò dáa o ẹrù kẹ́ tó ṣe o kò dáa o èmi wá ń dúró dé another video yín again tí má ti rí another video yín again máa lárúkọ yín gbàgán ni o ta ló sọ pé ìyá ẹ sábọ̀ dùn bí kí ló dé tẹ korúkọ wọn kí ló dé can you stop that ṣé mo dárúkọ ìyá ẹ sábọ̀ dùn bí ni will you stop saying what I'm not saying why are you saying ìyá ẹ sábọ̀ ẹ má sìn nǹkan tí mi ò sọ ẹ má sọ bẹ́ẹ̀ náà okay ọ̀tọ̀ nìkan tí mo sọ ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ̀ ń sọ mi bí ẹ understand the chat mi tẹ́ bá understand ẹ béèrè lọ́wọ́ mi pé nǹkan tí mo ń sọ ọ̀tọ̀ bóyá ṣẹ̀ṣẹ̀ join so ẹ má sọ pé yẹn sábọọdù ìyá mi ni yẹn sábọọdù màmá wa ni wọn kí ló dé ẹ sọ bẹ́ẹ̀ ẹ kọ́ kí n kà kó sọ lè ní nǹkan tẹ́yìn náà ṣe sọ bẹ́ẹ̀ kí ni méjì tẹ́ fi sọ bẹ́ẹ̀ tẹ́ fi sọ pé yẹn sábọọdù tó ló yẹ kí n béèrè mi kò yẹ kí n kọ̀ tí ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà kí ló dé sọ bẹ́ẹ̀ ṣó máa ní nǹkan tẹ́ rí kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ kí ló dé ẹ dáhùn náà kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ tó ní mo ní tẹ́ kọ̀ yẹ sábọọdù kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi sọ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ṣé wọ́n wà lórí chat ní kí ló ṣẹlẹ̀ ń bọ̀ nù mi lè play wọn bí o kí ló sọ pé yẹ sábọ̀ kí ló ṣẹlẹ̀ mi mọ reason tẹ́ ṣe porúkọ wọn ṣó yẹ yín mi understand the reason I don't get it
kí ni reason tẹ́ fi porúkọ wọn. So mi ti porúkọ anybody, so mo ṣì ń dúró dà another chat again because èèyàn lè máa ṣe èèyàn kó tún máa gbàyàn, ò ń ṣe mí ò ń gbà mí, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Nígbà mi èèyàn máa ń ju nǹkan lẹ̀ nígbà tó ti tán tí bàbá wá sọ́fíìsì yín tán ṣe I love you, I love you sir, omi jábọ́ lójú mi lọ́jọ́ yẹn pé mo ti parí ẹ̀ nìyẹn, Olúwa ò ṣe kò dẹ̀ dá bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà tó wá tán wá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wá bọ́ sórí TikTok. You are intelligent, old men like us know it is real. Ẹ má ti dárúkọ, ẹ má ìdárúkọ ẹgbẹ́ jẹ́ delete, ẹ má ti dárúkọ, ẹ sì ní sùúrù náà, ẹ má ìdárúkọ, ẹ má wòran, a sì ń ṣèdí lọ́wọ́ ni, ẹ má ìdárúkọ, kò sí nídìí orúkọ. Mo ń dúró de àwọn gan ò ní wá, wọ́n máa ń wò mí náà, fáǹsì bọ́n mi máa ń sọ, fáǹsì mi ni wọ́n. He watches me. He's one of my fans. They will send my video to him. He's one of my fans. I mean, the man face wọn tí nǹkan bá ṣẹlẹ̀ lórí media. Kò sẹ́lẹ̀rú ẹni tó lè face wọn, kí n lè sọ̀rọ̀ sí wọn lórí social media. Èmi máa ń face wọn. So wọ́n máa ti sọ chat mi pé ọmọ yẹn tún ti bọ́ta tún ti ń sọ̀rọ̀, kò dárúkọ yín o. Ó tún ti ń ṣèdí yín ni, ó tún ti ń sọ̀rọ̀ o. Mo wá tún dúró di chat yín mi. Ẹ̀yin ẹ jẹ́ kí n rí ṣáàtì yín mi, ẹ jẹ́ n rí ṣáàtì yín mi. Ṣé àwọn kẹ́ ti ṣe kan mi ò dárúkọ yín, mo ṣe jáde mọ̀ lèmẹ́ni tí mò ń bá wí, mo ṣe mo respect yín. Ẹ jẹ́ kí n rí àlọ́dà chat yín, ẹ jẹ́ kí n rí chat yín. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí ẹ jù sínú WhatsApp mi torí mo lè máa ṣiṣẹ́. Wàláhì tí bá gbé báàgì sílẹ̀ tí bá ṣe ń dé láti ibi iṣẹ́, ẹ̀yin ni màá wá bá straight, ní ìní jẹun gan. Anybody tó bá ti rí chat ẹ jù sí mi, ẹ ti mẹni tí mò ń sọ. Tó bá ti sọ̀rọ̀ alàgbà Gabriel láìda, ẹ jù sínú WhatsApp mi, ẹ kàn jù síbẹ̀ fún mi kí n rí. Ẹ jù síbẹ̀ fún mi, ẹ jù sí. Ìyẹn mo fún yín ní ètò ẹ̀kọ́kọ́ ṣe yẹn, mo fún yín mistake ni. Ẹ jẹ́ ká gbà pé mistake ni, ẹ jẹ́ ká mistake ni. Mistake ẹ̀yin kọ́ lẹ sọ̀rọ̀, ẹ̀yin kọ́ lẹ ta Kẹ́hìndé yín ni, ẹ̀yin ni Táyé Kẹ́hìndé yín ló sọ̀rọ̀, ẹ já gbàgbé. Lẹ́sẹ̀ kan wọn yẹn ẹ jù sí mi. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Èèyàn wá sọ́dọ̀ yín, ó dẹ̀ ń kí yín I love you, I love you, dẹ̀ ń gbọ́n wọ́n I love you, ẹ̀gbọ́n mi ni yín, ẹ̀gbọ́n kí lẹ̀ tún fẹ́. Àwọn nǹkan kan wà tó yẹ pé tọmọ tíyàn bá jọ ọmọ kan lọ tó bá ti tọmọ yẹn bá ti sọ pé ẹ̀gbọ́n mi lẹ jẹ́ I love you, ìyẹn yáfi ẹ̀. Ẹ bá dẹ̀ pa kámẹ́rà nítorí ṣe yẹn kù díẹ̀ káàtó. Má ṣe bẹ́ẹ̀ mọ́ o, àní rí wàhálà, má ṣe mọ́ o, má ṣe mọ́ o, má ṣe mọ́ o. Ó tán. Ǹjẹ́ pé gbẹ̀yìn lẹ̀ṣẹ̀ tí máa kọjá sórí TikTok. Ìgbẹ̀yìn lẹ̀ṣẹ̀ wá kọjá sórí TikTok, lẹ̀ṣẹ̀ wá ń lago gbàngàn. Ṣé n tó ṣe yẹn ń gbé báyà àmà ní ó jẹ́ńjẹ́láàsì rẹ̀ ni. Ńgbà tó ń ṣe kékeré kan ń jẹ́nà. Àmọ́ yẹn nǹkan tí Muideen ń sọ fún mi. Àwọn yẹn nǹkan tó ṣe kékeré kan. Àwọn àṣírí wo. Gbé síta. Bá ní ẹgbẹ́ fi ṣe ìrírí ayé ká gbé síta. Be careless. Ẹgbẹ́ síta fi ṣe. Tẹ́ bá fẹ́ ṣe you're free. Ètò ìmọ̀ pé tẹ́ bá ṣe màá wá fún yín gan big time. Yes, confirm. Ẹ ṣe bet, ẹ jẹ gba ẹ̀gbọ́n Ọlọ́run 16. Ẹ bá ní 1 million fans. Bẹ́ẹ̀ ni mi kí ẹ. Tó ti yé yín. Ṣé máa ń believe pé bí a ní fans ẹ̀kíní kan. Nígbà tí mo ṣe chat fún yín táwọn èèyàn pè wọlé. Ẹ̀yin náà rí pé ẹ like ẹ. Because ó dùn yẹn believe pé gbogbo Nàìjíríà ló love yín. Ẹ̀yin máa ń believe tẹ́ máa ń believe ẹ má rò pé gbogbo àwọn tó ń wò yín ló love yín. Ṣé gbogbo ẹni tó ń wò yín ló love yín? Tí n bá ṣe chat fún yín àwọn tí ò gbà tí yín máa pè wọlé. Tí n bá sọ pé kó pè wọlé wọ́n máa pè wọlé. Ìgbà tí mo ṣe chat fún yín mi ní kó pè wọlé àwọn ló ń pè wọlé. So ẹ má rò pé bóyá torí pé 1 million wò yín gbogbo 1 million ló rárá o. Wọ́n mi lọ́kọ́ àwọn tí yín gan ló máa wá kọ́ pè wọlé tó wá ń wò yín gan ló máa pè wọlé.
ẹ má believe gbogbo 1 million tó ń wò mí ló like ara o ẹ má believe bẹ́ẹ̀ o mi ò bá yín jà wàláì bá rí yan bá yan fọ́tò àdìmọ́ra wa ká lè mọ̀ pé inú tèmi mọ́ bẹ̀sì tẹ́ ṣe yẹn ó wrong ẹ ti gbọ́n wọ́n ẹ ti sọ pé kínní ẹ bá pa kámẹ́rà lẹ́mọ̀ wá ní àbúrò má ṣe bẹ́ẹ̀ mọ́ ó ti tó o má ṣe mọ́ o ntọ́mọ yẹn sọ fún mi báyìí ni o màá dẹ̀ parí ìjà yẹn fún yín ẹ jẹ́ kó tán síbẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ síbẹ̀ ó ti tán náà nìyẹn o ẹ jẹ́ ká parí ẹ̀ ó tán ìyá ṣe pé lẹ́yìn tẹ ohun tọ́mọ kan wá sọ pé àbúrò ẹ̀gbọ́n mi ni yín I love you sir ẹ̀gbọ́n mi ni tó dẹ̀ rán ṣe kí yín ní public kí yẹn wá di ọjọ́ kejì yẹn ṣe wá ń tọ kámẹ́rà TikTok ṣẹ̀ṣẹ̀ ń sẹ́ẹ̀tì TikTok kámẹ́rà ṣé ń tẹ́ ṣe yẹn nǹkan tí Muideen ń sọ àṣírí pàgánná lára mi ó láṣìírí oríṣiríṣi tó sọ ńgbà tó sọ báyìí tó sọ báyìí tó sọ báyìí àwọn nǹkan tó wọ́n tẹ́sọ náà tó wọ́n ní point náà wà níbi tẹ́tí náà pé wọ́n kó kọ́kọ́rọ́ fún ìyàwó ẹ̀ ó wrong òun lèmi náà ń sọ bí it's wrong wọ́n ṣe mistake ni wọn ò lè kó kọ́kọ́rọ́ ilé Muideen kọ́kọ́ fún ìyàwó ẹ̀ it's totally wrong àwọn nǹkan náà tẹ́sọ any point akókó ní point bẹ́ẹ̀ pé kò yẹ kó jẹ́nu yín ni mo kàn ń rò wípé ìyàwó yẹn ò tẹ̀lé lọ it's a good point too because ó mì pé kò love ẹ̀ ó mì pé nítorí ilé ló fi fẹ́ ibi tá àṣírí tún bẹ̀ yẹn náà because ó bá love ẹ̀ á tẹ̀lé lọ that girl doesn't love him he's after his property that house that was built for him kò nífẹ̀ẹ́ ṣé ti yẹ yín kò love ẹ̀ tó bá love á tẹ̀lé lọ á tún padà mú wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Àgbàlá òun ló máa tún ṣàyè yẹn ló máa to àárín wọn so mo understand àwọn point mi ò ń ṣalágàbàgebè mi tẹ́ kí n ṣe prókèètì o àwọn nǹkan tí wọn kì í lè sọ lórí mídíà yìí mo wà lára nǹkan tẹ́ àwọn èèyàn fi máa ń like mi gan mo máa sọ so many people máa ṣàbòsí láti sọ kí wọ́n lè fẹ́ràn mi kí wọ́n lè gbá tèmi kí wọ́n fẹ́ràn mi tọ́lọ́run bá ti fẹ́ràn mi ó ti òun ló pọ̀ jù òun ló dáa jù ìfẹ́ Ọlọ́run kì í ṣá forever nífẹ̀ẹ́ tọ́lọ́run bá ní sẹ́yìn máa ń dúró bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ì sọ pé ń tẹ́ bẹ́ ṣe bá wọn wí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ó fún kámẹ́rà kẹ́ bá wọn wí ni mo ń sọ kì í ṣe pé kẹ́ wá máa tún wá lọ tán TikTok kámẹ́rà kẹ́ ẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ̀ṣẹ̀ fẹ́ máa bá wọn wí lórí TikTok ẹ̀ṣẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ gbọ́ tó wọ́n máa sọ yín lẹ́nu wọ́n lẹ̀ ń ṣe lára wọn ni wọ́n ní ìlara wọn lẹ̀ ń ṣe so ẹ jọ̀ọ́ ẹ wà guided ẹ wà very careful àwọn nǹkan kan wà tẹ́gbẹ́ téèyàn bá ṣe wọ́n máa pè ní ìlara ni because àwọn èèyàn nígbà tó ti wá sọ́fíìsì tó ti kí yín tó ti ní I love you tó pè yín brother tẹ́ni no friend ni wá tẹ̀dẹ̀ tó wá dijọ́ kẹta dijọ́ kejì tẹ́wọ́ ṣẹ̀ wá ń lọ sórí TikTok lọ ń sọ̀rọ̀ ẹ̀ láti ní pé kó lè ṣubú pátápátá kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ tó bá ti ọmọ téèyàn bá ti jọ tó bá ti ní pé èèyàn ní brother mo love yín èèyàn á yáfi ẹ̀ èèyàn á dẹ̀ báwí èèyàn á pa kámẹ́rà báwí á dẹ̀ ní báyìí lọmọ yẹn sọ ẹ jẹ́ ká parí ẹ̀ ó tán mistake tí bá wáyé kò dẹ̀ sẹ́ni tó sọ pé nǹkan tó ṣe right gbogbo wa la sọ pé ó wrong tí wọ́n bá dẹ̀ ti sọ pé sorry ó yẹ kí sorry yẹn náà ṣe kíni káwa ká máa gba sorry bẹ́ẹ̀ má máa rò pé bóyá gbogbo ń tẹ́ bá sọ pé gbogbo àwọn tó ń wò yín yẹn lọ́ láìkì yín irọ́ ni o pàtí mo ṣe chat fún yín àwọn èèyàn pè wọlé gan o ẹ rí pé ẹ̀yin gan láìkì ẹ̀ àwọn èèyàn pè wọlé gan ṣe má máa bìlí pé bóyá wọ́n mi lè ń wò mí gan they are dangerous o tí n bá fẹ́ wá pé forúkọ yín ṣe chat tí n bá ṣe ńlá yín lé àwọn èèyàn pè wọlé o àwọn èèyàn pè wọlé o ẹ má lọ trust ara yín jù pé bóyá mo da àwọn èèyàn love people love me ó dangerous o tẹ́ bá lọ ń rò bẹ́ẹ̀ o danger ni o tẹ́ bá lọ ń rò bẹ́ẹ̀ àwọn kan ò gbà ti yín o ẹ má àwọn kan dẹ̀ fẹ́ràn yín o ẹ má rò pé gbogbo tó ń wò mí ló fẹ́ràn mi ṣe pé jọ yẹn lẹ́yìn náà mọ̀ pé àṣàwọn èèyàn kan wà tẹ́ pé wọn ń ṣe lọ́ọ̀bà yín wọ́n ń pè wọlé gidi ni àwọn kan àwọn kì í ṣe lọ́ọ̀bà yín rárá tí gbogbo èèyàn ló máa ń ṣírí bẹ́ẹ̀ fún iṣẹ́ yìí nìkan èèyàn máa lẹ́ni tó láìkì ọ̀dẹ̀ nílẹ̀ tó láìkì ọ̀dẹ̀ máa lẹ́ni tó gba tèèyàn tẹnudẹnu tó máa jẹ́ advance èèyàn ṣé ti yé yín ọ̀tẹ̀ yìí mi kí anybody bá ní speaker bá wá mi ò ní dáhùn o máa máa ṣe lọ ni èyí tí máa fẹ́ dá lóhùn ni wọ́n máa dálẹ̀ mi tí ìrẹ̀ ní dáhùn mi àyè ignore ẹ̀ mi ní dáhùn o so ẹ jọ̀ọ́ ẹ má ṣàṣejù mọ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ẹ má dẹ̀yẹ kán ṣe kíni kán ṣe kíni kán sọ yín lẹ́nu pó ní lára nìyín
nígbà tó ti bá ṣe dáadáa sí tó ti respect tó ti wá sọ́fíìsì tó ti handshake yín kò wáyé kẹ́ tún máa lọ sórí TikTok máa set kámẹ́rà kẹsẹ̀ máa sọ gbàgàgbàgàgbàgà lẹ́nu lágbàlagbà ṣé ẹ̀rí TikTok ẹ̀rí tọ́pìkì street mọ́ ní agboolé yín mọ́ ni ebi tọ́pìkì pọ̀ lágboolé yín níbi ayé àkàmàrà tẹ́ máa ń ṣe ni ṣé ẹ̀rọ ayé àkàmàrà ṣe mọ́ ni kí n ṣèdè lu yín fún yín ṣé ẹ̀rọ ayé àkàmàrà ṣe mọ́ ni ó sì á jẹ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel lẹ́fẹ́ mọ́ wá ṣe ẹ jáwọ́ o ẹ jáwọ́ o ẹ mọ́ ṣe ọ̀rọ̀ Àgbàlá Gabriel mọ́ o ẹ wá yá àkàmọ́ ọ̀rọ̀ tẹ́ mọ́ ń ṣe táwọn máa ń gbà àwọn èèyàn wá ẹ mọ́ ṣe yẹn lọ o ẹ mọ́ sòun lọ o ẹ wá tọ́pìkì míì sọ o torí ń bò bá yá sí ẹ nà ọmọ ságẹ̀ yẹn tún ti dé o òun lẹ́nu rẹ̀ gbọ́rọ̀ tí máa ń lálì mí lórí mídíà tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ó bá ti kàn mí mi mọ̀ tí mo ṣe fọ́ọ̀mù òun yóò sì mọ lálí yóò mọ sọ̀rọ̀ sí i kò sẹ́ni tí ń sọ̀rọ̀ sí i bá àwọn ọmọ yẹn yóò mọ sọ̀rọ̀ sí i ń sọ̀rọ̀ sí yín o ń sọ̀rọ̀ sí yín o ẹ ṣọ́ra yín o ẹ lọ fèsì ayé ọ̀kan mọ̀rọ̀ yín o ẹ fèsì ayé ọ̀kan mọ̀rọ̀ yẹn jọ ń gbé another topic wá o níbi tí ìyàwó ti lóyún fún ọkùnrin 10 o tó sì ń gbé ọmọ àlè fún gbogbo wọn o ẹgbẹ́ yẹn wá o torí gbẹ̀rẹ̀ náà wà á máa sọ pé ọmọ sítàgẹ̀ yẹn sítàgẹ̀ bó ṣe ń ṣe nìhun yóò máa sọ̀rọ̀ sí i bí ṣe ń ṣe yìí mọ́ tí mo gbà lọ́wọ́ rẹ̀ bí wọ́n rán sí mi ni ṣe mọ̀ kẹ́ ẹ má rò kó bóyá wọ́n rán mi ni wàláì kò sẹ́ni rán mi mo láìkì yín wàláì ń kú gba ti yín ẹ lọ́n bóyá mo tiẹ̀ ṣe máa fẹ́ yín láàsì náà ni bóyá èmi àti yín bí ọkọ àti ìyàwó gan ni wá bóyá èmi gan ni máa ṣe ìyàwó yín bóyá èmi gan ni ń ṣe ìyàwó yín láàsì ṣe é mọ̀ bóyá yín mọ̀ rí yín bóyá ẹ mọ̀ rí mi bóyá èmi gan lẹ́ mọ̀ rí láàsì ẹ mọ̀ rí mi ọmọ òun sì máa ń bú mi ni o ó wá ń sọ lẹ́nu pé òun yóò mọ̀ rí yín mọ̀ bóyá yín mọ̀ rí yín bóyá èmi àti yín gan la mọ̀ a máa mọ̀ rí a ṣe mortgage ó possible kí n ṣe mortgage pẹ̀lú yín àmọ́ tẹ́ bá ti ń ṣe yánmọ̀yánmọ̀ yín máa lálé yín o torí ń gbà náà dé ṣe náà ni ó tún ti bẹ̀rẹ̀ kò gbá tí ẹ ní ìlàlí yín ọkọ mi ìlàlí rẹ o ẹ mọ̀ pé mi nìyàwó yín ìlàlí yín o baálé mi baálé mi onírìírí ayé gbẹnu sí máìkì ìlàlí rẹ o kò sẹ́ni rán mi sí baálé mi o sọ mọ̀ pé wọ́n lọ́kọ mi ìlàlí rẹ o torí gbogbo báyà gan-an ni bóyá ó dẹ̀ láìkì mi ló ṣe máa ń bú mi bóyá ó fẹ́ tóòsì mi mo fẹ́ tóòsì yín mo ṣe máa ń bú yín o bóyá tó bá sì jẹ́ pé bóyá ó fẹ́ràn mi kó wá kó sọ èyí tí ó sì máa ń lálé mi tó máa ń sọ̀rọ̀ sí mi yìí kò wá pọ̀ jù báyìí bóyá ó sì fẹ́ tóòsì mi bóyá mo fẹ́ tóòsì yín náà ni o ìlàlí yín o baálé mi boyfriend mi ìlàlí rẹ o yọwọ́ o ó ti tó o ó tó bọ́ọ̀hún o wá àwọn tó bímọ àlè fọkùnrin 100 gbé wọn wá o bọ́ọ̀lé mi ìlàlí rẹ ṣé mo kẹ́ mi korúkọ rẹ lálẹ́ yìí baálé mi korúkọ rẹ lálẹ́ yìí sórí kápúsàn tí mo fi ṣe físíò ngbà ń bá tún gbọ́rọ̀ ẹnu rẹ ègé ń korúkọ rẹ baálé mi o ń korúkọ rẹ boyfriend mi o ṣé mo kẹ́yìn ni mo ń fèsì rẹ ń korúkọ rẹ o àmọ́ mi ì tí ì fẹ́ korúkọ rẹ baálé mi mo sì wá wọ́ọ̀nù yín ni mo wá wọ́ọ̀nù yín mo ní kí n wọ́ọ̀mù yín ni mo ń wọ́ọ̀mù yín ni o baálé mi onírìírí ayé mo ń wọ́ọ̀mù yín ni o mo ń wọ́ọ̀mù yín ni o mo sì ń wọ́ọ̀mù yín ni o so mi ní sọ ju bẹ́ẹ̀ lọ baálé mi o torí gbẹ̀rẹ̀ náà ni ọmọ rán yẹn rán mi o
wọn rán mi o so ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa lọ so baálé mi mo tún retí fídíò yín o mo bá ti rí another video yín bóde o ìbòde o boyfriend mi ìbòde o torí ẹ máa ń wò mí àtìgbà tí mo ti lálé yín lákòókò lẹ ti di fáǹsì mi ìbòde o àmọ́ lọ́wọ́ yìí tí ìbòde yìí sì kẹrùkọ yín sí àmọ́ the next one tí ń ṣe ìkẹrùkọ yín sí gbàgàdàgbàgàdà ni mo morúkọ yín o ó ló bẹ̀rẹ̀ rẹ̀ o ó ló bẹ̀rẹ̀ orúkọ boyfriend mi ó ní o ó ló bẹ̀rẹ̀ orúkọ boyfriend mi o ìkẹrùkọ yín o boyfriend mi bẹ́ẹ̀ ni ìkẹrùkọ yín o ìkẹrùkọ yín boyfriend mi o so mo fẹ́ lè fọ́ yín létí ni o ṣe mọ̀ pé gbogbo wọn kì í lè fèsì yín fèsì yín o nígbà yẹn ni bí mèrè lọ́mọ ọ̀hún yóò sì mọ ọmọ fèsì ní ìsìn nǹkan kan fún yóò mọ fèsì wọn rán ní ọ̀ràn mi kẹsí ń tẹ́ ṣe fún mi ọ̀ràn mi ọ̀sẹ̀ni rán mi ọlọ́run má jẹ́ kán rán èmi láti bá ṣe oníṣẹ́ jẹ́ ọlọ́run ò ní jẹ́ kán rán mi kí wọ́n ọlọ́run ò ní jẹ́ kí lẹ ṣe ẹ ṣe kankan fún mi mo fẹ́ bá ṣe yín jẹ́ fún kí ni kí lẹ ṣe fún mi láéláé ìfẹ́ ní tó rán mi sí yín láyéláyé ọlọ́run ò ní jẹ́ àmọ́ ẹ jẹ́ ká dé mọ́ bẹ́ẹ̀ ó ti tó o ń fèsì yín o ń fèsì ń gbaná ojú yín o ń gbaná ojú yín o tẹ́ bá tún bọ́ sí TikTok tí n tún gbọ́ pínkín bí n bá tún gbọ́ pínkín lẹ́nu yín tí n bá tún gbọ́ pínkín lẹ́nu yín tẹ́ tún dún pínkín ń bòde ń korúkọ boyfriend mi o ń korúkọ yín ó ló bẹ̀rẹ̀ rẹ̀ o ń kọ́ o sẹ́ẹ̀sì mọ̀ pé mo ti sọ́ngbà kan rí tí mo wá tí mo tún dákẹ́ ń bòde again ni o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa lọ ọlọ́rọ̀ tí mo rọ ẹ̀ wọ́n máa ti sẹ́ǹdì ẹ̀ sí so àwọn tí ẹ máa ti gé wọ́n á ti sẹ́ǹdì ẹ̀ sí mọ̀ọ́mọ̀ wá ṣe ni wọ́n máa kọ́ ọ̀tí ẹ̀ wọ́n máa jù ú fún tó bá yẹ pé kò sí lórí chaati mi ó máa ti wo orí chaati mi tí mo ṣe àárí tó bá dẹ̀ pé wọ́n ń ṣe chaati lọ́wọ́ létà wọ́n máa jù sí wọn pé ọmọ jọ́sí yẹn ṣé ẹ mọ̀ tó wà ní London yẹn síta gẹ̀ ìyẹn tún ti bọ́ta ló ń pèdè pòdò ọ̀rọ̀ ṣó dárúkọ mi kò dárúkọ yín ó kàn tó ń pòtòkọ̀ ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ pé kinní fún yín ẹ̀yìn sí mọ́ tí mo ṣe fọ́mọ òun yóò sì máa bú mi ìbú yín o bá rí yín kì í sí kankan tẹ́ ẹ ṣe fún mi àmọ́ ẹ dákẹ́ lórí ẹ̀ sọ ẹ̀yin tèmi màá rí yín lọ́la ṣó ti ó possible kì í ṣe fídíò láàárọ̀ ṣe jẹ́ ká familiar sórí péjì yìí so ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí later ẹ bá wa gbọ́wọ́lé share button so kí n tó round up fídíò yìí wọ́n Muideen ó náwọn tó ń push ẹ̀ ó dẹ̀ later ó máa tẹ́ because wọ́n bá ti bẹ̀yàn téèyàn tí bá ṣe kí ni tẹ́lẹ̀ ó ní upper hand pẹ̀lú ìsìn tó ti fẹ́ máa ṣe wọ́n ran wọ́n ran bàbá Gabriel máa ní upper hand jù lọ because àwọn èèyàn ní akílódé ìjọ wo ló ṣe pé kí n tó ti sáré bẹ̀rẹ̀ wọ́n ran wọ́n ran ó lè ní TikTok kó máa ṣe nǹkan tóun bet ó láti wà very very careful kó ń gan fúnra rẹ̀ kó máa wá later lọ ṣubú torí mo rí fídíò tẹ́pẹ́ àwọn kan náà ti ń fẹ́ máa gbé wá fẹ́ máa fi gbowó ìwọ tó fẹ́ gbé wá máa fi gbowó yẹn ò lè rówó kankan gbà ò ní rówó gbà ò ní rí gbà yẹ́yìn kó lọ bá àwọn àtàgbàlá Gabriel parí ìjà ìtàgbàlá Gabriel ṣe àló da àwọn kan náà máa ti correct ara wọn pé ó wrong wọn lè mú kọ́kọ́rọ́ lé Gabriel Muideen kan kó fún ìyàwó ẹ̀ for what and then ìyẹn gold digger lọmọ ní girl yẹn mo like tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbà tí mo wá rí wọn gold digger ni ìyẹn kàn wá torí ilé yẹn ló ṣe wá ìyẹn ó torí ilé yẹn ló ṣe kàn pé love ẹ̀ gold digger ni ọmọ yẹn ń ṣe ọmọ tó fẹ́ràn ẹ̀ ìyẹn ń wá ó yẹ kó jọ yẹn òun á tẹ̀lé lọ á dẹ̀ tún mú padà lọ bẹ̀bẹ̀ ni kán dẹ̀ parí ẹ̀ síbẹ̀ ni so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà guided so máa parí ẹ̀ síbi ẹ máa rí mi lórí platform mi máa wá ṣe chat síbẹ̀ so ẹ rí mi probably lọ́la so jẹ́ kí n máa lọ sẹ́ńtọ́ lọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ ẹ̀ so ẹ̀yin àtàwọn aláṣejù speaker mi náà so ẹ lọ rántí yín ayé yín ò da kò wù mí ẹ fẹ́ sọ̀rọ̀ èèyàn ní 40 times 100 times ẹ bá ti sọ lẹ́ǹkíní ẹ̀ǹkejì ẹ̀ǹkẹta ó ti tó ẹ gbàgbé ẹ̀ síbẹ̀ mistake ti ṣẹlẹ̀ ní tí mistake ṣẹlẹ̀ sí wá mi lójú wọ́n dẹ̀ sunkún wọ́n dẹ̀ ló ti tó wọ́n dẹ̀ ti gbàgbé ẹ̀
so why ìtẹ̀wá tí wọ́n ń wá ṣẹ́yìn lẹ perfect ni ṣebí wọ́n fi pé mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kódà téèyàn bá ti ṣe nǹkan tó ti sọ pé sorry tẹ́tí sọ lẹ́lẹ́kẹ̀jẹ́ lẹ́kẹta ìkẹrin àṣejù ni ẹ má ṣe àṣejù ẹ wá tọ́pìkì sọ everybody náà wá nǹkan tó fẹ́ sọ àwọn ọmọ bóyá kí ni Nàìjíríà tó ń ṣe yẹn ti ń ṣiṣẹ́ everybody náà ṣàfẹ́ gbẹ́nu sí mi jẹ́kẹ̀mí náà gbẹ́nu sí láyé fẹ́ ṣe ẹ wá tọ́pìkì kò sí nǹkan tíyàn lè fi ṣe tọ́pìkì ó lè sọ mo fẹ́ sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ó lè sọ̀rọ̀ cleanliness ó lè sọ̀rọ̀ ọmọ oúnjẹ ó lè kò sí nǹkan tíyàn lè fi ṣe tọ́pìkì ṣe má dúẹ̀ lórí kíní yẹn pé ẹ fẹ́ máa sọ ẹ má lọ gbẹ̀ṣẹ̀ ṣe yẹn kẹ máa létà lọ gbẹ̀ṣẹ̀ àwọn nǹkan kan wà tẹ́ pé yàn á dá sí àtúnṣe létà ṣe kí n á tún gbẹ̀ṣẹ̀ because ẹni yìí ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ó ń tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mọ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ lórí ìkúnlẹ̀ tó wà ó ti ṣe Ọlọ́run ti dáríjì mélòó àwọn ènìyàn gan à ń dẹ́ṣẹ̀ lójoojúmọ́ Ọlọ́run dáríjì wa ìwọ tó fẹ́ dájọ́ wọn gan ìwọ gan ẹlẹ́ṣẹ̀ gan ni ẹ́ Ọlọ́run dẹ̀ dáríjì ẹ so what are we talking about so Muideen ẹ wo wà tó ń ṣe tó ti ń jó òun dúpẹ́ ọ̀rẹ́ àná tó ń ṣe bélebèle ó lè máa jó mi ò sọ pé nǹkan tó ṣe ń jó ò dáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe pé kí ni òun ló tún ti lọ ń fẹ́ máa bẹ̀bẹ̀ owó níbì kan mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ ṣe kíní kan fún mi ní tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ó lè rí owó bíi tọ̀dọ̀ Agbala Gabriel ó lè rí owó bíi tọ̀dọ̀ Agbala Gabriel àdẹ̀sọ pé nǹkan tí Agbala Gabriel ṣe dáa ká tútù sọ́kẹ́ lè mọ̀ sọ pé ó right ó wrong àwọn dẹ̀ ti apologize and I keep saying it is wrong and he has apologized. Mi kì í ṣalábàjá bẹ̀gẹ̀ alagabangebe tó máa sọ pé all right is wrong tẹ́tù ti gbọ́ totally wrong but he has apologized ṣe jẹ́ ká gbàgbé ẹ̀ ṣe ti yẹ tá bá fọwọ́ ọ̀tún bọ́ máa fọwọ́ òsè fà mọ́ra ni kò sẹ́ni tí ò ní tiẹ̀ kò sẹ́ni tó da tán láyé èmi mo da tán èmi ni mo dàbí Ọlọ́run èmi ni mo dàbí Muhammadu èmi mo dàbí kò sí ò dàbí Muhammadu ò dàbí Ọlọ́run ò dàbí Jésù rọ́ ló pa gbogbo èèyàn ló ń ṣẹ̀ bùyàn ló ń dẹ́ṣẹ̀ èmi mo clean jù àmì ń dẹ́ṣẹ̀ irọ́ ni ó sì ní nǹkan kan tí wọ́n náà ń ṣe tó jẹ́ kó mọ́ tó jẹ́ kó need láti wẹ̀rẹ̀ ẹ mọ́ kò sẹ́ni tó perfect sẹ́ni máa jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ nípa perfect Ọlọ́run ló ṣe kí ni ló perfect ló pé òun ló bá mòye tó dẹ̀ máa kọ́ wa bá ṣe máa ṣe nílé ayé kò dẹ̀ sẹ́ni tí ò lè kọsẹ̀ àmọ́ ẹsẹ̀ tíyàn máa kọ tó máa múyàn ṣubú pátápátá ni kéèyàn máa kọ tíyàn bá ṣubú máa dìde ọ̀tá mi máa yọ̀ mí ọ̀tá mi máa yọ̀ mí ẹ ṣáà mọ̀ báyìí máa ń kọrin yẹn kíní kan máa ṣubú máa dìde ìmọ̀ ọkọ so torí mi ń ṣe fáànù olórin yẹn lọ títí so kíní kan ti máa ṣubú kíní kan dìde ìyẹn á tún dìde so bíbí ayé ṣe rí nìyẹn èèyàn lè fẹsẹ̀ ha kan níbì kan tó dẹ̀ yá ẹsẹ̀ yẹn á dẹ̀ tún jiná padà ó ti máàkì ibi tó ti fẹsẹ̀ gbá yẹn tó bá ń lọ lọ́jọ́ kejì tó máa fi gbá ó ní fi gbá bẹ́ẹ̀ because ibi tó ti fi gbá yẹn ó ru ẹ́ tó bá ń lọ lọ́jọ́ kejì ní street yẹn ó máa wò gidi ni pé ibi tí mo ti fẹsẹ̀ gbá ní street kíní tí mo lọ ọ̀nà side ibi tí mo lọ mi fẹ́ fẹsẹ̀ gbá ń bẹ̀ in fact wọ́n ra bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí ni kó má bàa kẹsẹ̀ yẹn má bàa kọ again so be lesson nílé ayé tí nǹkan kò bá ṣẹlẹ̀ kí n jẹ́ kéèyàn gbọ́n sí irú tó ṣẹlẹ̀ s'Agbala Gabriel náà àwọn náà fi kọ́gbọ́n ni ọgbọ́n ló kọ́ wọn àwọn náà fi súnrakì àwọn náà fi dira àwọn náà tó máa fi kíẹ́ fún àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà fi máa ṣọ́ra Christian máì tí wá sí mi gbọ́ bí áńgẹ́lì rẹ ti rí wí ó ní àárín ọ̀tá ló wà ó ní máa ṣọ́ra àwọn náà ṣọ́ra àwọn náà gbáradì wípé gbogbo ẹni tó bá ń báyàn rẹ́rìn tó bá báyàn parí ìjà kọ́ lọ́rẹ́ o ẹlòmíì dẹ̀ wà tó bá pẹ́ parí ìjà ó ti tọ́nú ẹ̀ náà ni ìjẹ́ ṣe gbogbo èèyàn tí èèyàn bá ń kó mọ́ra náà lọ̀rẹ́ wọn náà máa ṣọ́ra máa kẹ́fà máa wò rárá fún ẹni tó bá fi tó fẹ́ gbé tó ń wá ṣubú wọn lágbára Ọlọ́run ò ní jẹ́ ká ṣubú tógo bá ń jẹ́ tọ́lọ́run fún ẹ̀yin tèmi àsọ Agbala Gabriel ṣe pé nǹkan ṣe dá àsọ bẹ́ẹ̀ ẹ má get wa wrong pé àwọn sún support wọn bẹ́ẹ̀ tí wọ́n ti apologize àwọn làwọn wá bọ́ta wá sọ pé ó ti tó àtẹ̀yìn aláṣejù náà speaker ẹ ṣe kí n tọwọ́ ọmọ yín bọṣọ tí yín wà lára yín ẹ lọ túlé yín ṣe ẹ tú ara yín ṣe ẹyẹ tẹ̀lé ṣàtẹnumọ́ àti gbà pé ó wrong bẹ̀tẹ̀ yín náà tú ayé tẹ ara yín ṣe wá sọ sórí ayé tìyín náà ká gbọ́ so àtẹ̀yìn tẹ́ tí wọ́n ń gbọ́ sórí TikTok tẹ́ lọ́n sọ náà láṣẹ ní ká bọ́ta ìtẹ̀sọ́tò ẹ̀mẹ̀ṣẹ́nu
ẹ wá story mi sọ ẹ wá rírí ayé ṣe ẹ má dwell lórí mistake wọn ẹni tọ́lọ́run ò bá ní gbé ṣubú kò ní ṣubú Agbala Gabriel ò ní ṣubú ẹni tẹ́ ń wò mí náà ẹ ní ṣubú tó kò má jẹ́ tọ́lọ́run. So guys, I will see you I think I will see you tomorrow. Okay, I'll see you tomorrow. So love you, love you, love you, love you, love you. And later I will reply some messages on my WhatsApp. So God bless you, God bless you. And you gonna give away that chef give away fún. So I'm a credit yín títí ọ̀la ṣá ẹ̀rí credit yín then fún yín data no. So tell the man share video what the man love and like fún yín data. God bless you. The man share àwọn post what the man share fún àwọn celebrity lórí Instagram promotion UK1 lórí eléyìí àti lórí àwọn ìta bá ń ṣe náà. And God bless you. Mari ẹ jẹ́ kí n máa lọ. Bye.